Págà nítorí ọkùnrin arẹwà akẹ́kọ̀ọ́ fásitì yìí bínú para ẹ̀. Akẹ́kọ̀ọ́bìnrin kan nílé ẹ̀kọ́ fásitì ìpínlẹ̀ Nasarawa tó wà nílùú Kẹ́fí ìyẹn Nsuk tí wọ́n porúkọ ẹ̀ ní Sarah Redemption ti bínú para ẹ̀ nítorí pé ó ní ìṣòro pẹ̀lú àfẹ́sọ́nà rẹ̀. Sarah ni wọ́n ló wà ní ìpele ọdún àkọ́kọ́ ìyẹn 100 level lẹ́ka ìmọ̀ ẹ̀kọ́ microbiology níléèwé gíga fásitì ìpínlẹ̀ Nasarawa tó wà nílùú Kẹ́fí ọ̀hún kó tó di pé ó gbóògùn jẹ. Aláròyé gbọ́ pé kàyéfì ńlá ni ìṣẹ̀lẹ̀ náà jẹ́ pẹ̀lú bí ọ̀dọ́bìnrin yìí ṣe wò ṣùnṣùn tó ní ilé ayé sú òun tó sì lọ gbé májèlé jẹ. Ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ẹlẹgbẹ́ rẹ̀ níléèwé náà ni wọ́n sì ń bi ara wọn léèrè pé kí ló lè ṣokùnfà ohun tí irú ọ̀dọ́mọbìnrin kékeré arẹwà bíi tiẹ̀ yóò fi pinnu láti gbẹ̀mí ara ẹ̀ bẹ́ẹ̀. Ẹnìkan tó súnmọ́ olóògbé ọ̀hún dáadáa torúkọ rẹ̀ ń jẹ́ Wisdom Bigbosco ní kété tí Sarah gbóògùn jẹ tán tó ń jẹ̀rora lọ́wọ́ tó sì ń pọ̀kàkà ikú làwọn olùgbé agbègbè tó ń gbé rí i tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í sáré sókè sódò tí wọ́n sì rọ epo pupa sí i lẹ́nu. Wọ́n sáré gbé e lọ sílé ìwòsàn abẹ́lé kan lágbègbè náà ṣùgbọ́n ẹ̀pà kò bóró mọ́, ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ti polówó. Ó tẹ̀síwájú pé Sarah ṣekú pa ara ẹ̀ látàrí ìṣòro tó ní pẹ̀lú ọ̀rẹ́kùnrin ẹ̀ ni. Wọ́n ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló ti ń ṣàròyé lórí bí àárín òun àti ọ̀rẹ́kùnrin rẹ̀ kò ṣe wọ̀ mọ́. Wọ́n léyìí ló mú kó ro gbogbo ẹ̀pin tó sì ní èyí tóun ṣe nílé ayé tó gba ọ̀run lọ. Ó ní wọ́n ti fẹ́ lọ sin òkú olóògbé náà sí ìlú abínibí rẹ̀. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.